a ti rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ó dọ̀hún tán ló ṣẹ̀ṣẹ̀ wá rí i pé oko ẹrú gbáà ni òun lọ. Èmi náà wo fọ́nrán kan nígbà kan tó jẹ́ pé ọmọbìnrin kan ní ìhòòhò ọmọlúàbí náà bọ́ sí, náà da dùbúlẹ̀ kó gbórí sókè báyìí, náà wá ní kó lanu, ọ̀gá ẹ̀ bẹ̀rẹ̀ ó dẹ̀ ń ṣègbọ̀nsẹ̀ sí lẹ́nu ní ìhòòhò ọmọlúàbí. Ìmí ò ní lè délé sọ. Kódà gan ìmí nígbà tán bá ń ṣe oríṣiríṣi fún lọ́wọ́, wọ́n á tún gba fọ́nrán ẹ̀ lẹ̀, wọ́n á wá máa sọ fún pé tó o bá fi lè sọ pé o ò ṣiṣẹ́ ìmọ̀ sórí fọ́nrán yìí wọ́n á gbé sáyé. Á wá dẹrú sí wọn lọ́wọ́, owó tó pa, owó tó fi àtàrà àti gbogbo ẹ̀ tó fi pa, wọ́n á máa gbà lọ́wọ́ ẹ̀, wọ́n á mú lẹ́rú pátápátá. Lálàkọ́kọ́ mi ò lè bú ẹni tó lọ tó wáṣẹ́ ajé lọ kó lè dá lòun náà bá kiri, ṣùgbọ́n níbi tá a ti ń wáṣẹ́ ajé kiri náà kí a má kó sọ́wọ́, ká má fetí sí ọ̀rọ̀ dídùn jù, torí ẹni tó lọ ìrìn àjò bẹ́ẹ̀ yẹn tó bá máa padà wálé kò ní fẹ́ káwọn aráalé rí i pé ìyà ń jẹ òun lọ́hùn. Oríṣiríṣi tó lóyìnbó ń pè ní packaging lòun náà máa ti ṣe sára ẹ̀. Ara lè máa kán, ara lè máa ní, ara ẹ̀ lè máa gbóná, ṣùgbọ́n aṣọ ti bo nǹkan mọ́lẹ̀. Gbogbo ìjọba tó bá fẹ́ wọlé àbí gbogbo àwọn tó ń sapá pé wọ́n fẹ́ lọ sínú ìjọba, ara nǹkan tán fi máa ń ṣèpolongo òbò ni pé a máa pèsè iṣẹ́, a máa pèsè iṣẹ́, a máa pèsè iṣẹ́. Iṣẹ́ mélòó níjọba ń pèsè? Mo bá wọn tí wọ́n bọ́ sínú ìjàmbá báyìí, mo bá wọn kẹ́dùn púpọ̀ púpọ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àti jẹ àti mu ló sún wọn síbẹ̀. A dẹ̀ ń sọ̀rọ̀ pé lẹ́ òkèèrè ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wa yìí, nílé ó ń ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá rí bẹ́lòmíì bọ́n ṣe máa ṣe sí àwọn tán pè ní ọmọ ọ̀dọ̀, ẹni tí ò bá ṣe ni rí àìsàn pé ó tún dé. Èmi fúnra mi ò bọ́ sí wọn lọ́wọ́ rí, ṣùgbọ́n ṣe rí tí ìlú tó bá ti ń dún ládójù ó fẹ́ ya ni. Tí àwọn èèyàn bá gbé nǹkan lẹ̀ tó ń dánumọ́ tí dídánumọ́ yẹn tó bá ti ń dùn jù, ó gba pé kéèyàn fura. Tọ́mọ yín bá débẹ̀, ẹ wò ó, láàrin oṣù 6 ẹ̀ ṣì mọ̀. Lóòótọ́ wọ́n máa ń ṣì wọ́n mọ̀ o, torí ìyà tán máa jẹ wọ́n á ṣì wọ́n mọ̀. Ó níye tí mò ń rí, ṣé ẹ dúró náà, ṣé ìlú ibi tán ń lọ yẹn ṣé wọ́n ń da owó lẹ̀ ń bẹ̀ pé kóníkálùkù wa máa ṣá ni? Sí ní fi dọ́là ńlá ó ti bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́. Ẹ jẹ́ ká wò ó, kò ń ṣe àǹtí yẹn nìkan àbí bọ̀dá yẹn tó ń sọ̀rọ̀, kò ń ṣàwọn nìkan náà lọ ìlú òyìnbó tá à ń sọ yìí. Àwọn míì náà lọ tá a dẹ̀ lè béèrè káàkiri. Lóòótọ́ ẹni máa bọ́ sọ́wọ́, ẹlòmíì bọ́n ọ̀dọ́nu fún gan, òun ló máa bẹ ẹni tó máa fìyà jẹ pé ẹ ṣáà máa mú mi lọ, tí n bá dọ̀hún iṣẹ́ yòówù kẹ́ fún mi ṣe máa ṣe. A wá dọ̀hún, wọ́n á wá gbéṣẹ́ tó kọjá ẹ̀mí ẹ̀ fún, a wá máa sọ pé wọ́n fìyà jẹ òun. Tán bá dẹ̀ ti máa gbé jáde, kọ́ máa gbé jáde ní gbé jáde pé àwọn èèyàn máa ti lè trace ibi tí wọ́n wà. Ẹlòmíì á kàn rí fídíò ẹ̀ ni ó ń jìyà nínú ilé kan. Ilé wo náà mọ̀ tó ti ń jìyà. Tán bá sọ pé lórílẹ̀‐èdè Egypt ò ń ṣèlú kékeré. Tán bá sọ pé Cairo ò ń ṣèlú kékeré. Tán bá sọ pé ìlú Abẹ́òkúta ò ń ṣèlú kékeré. Tán bá sọ pé Ṣàpọ́n lábẹ́òkúta ò ń ṣe bí kékeré. Ilé mélòó ló wà ní Ṣàpọ́n? Ṣé gbogbo ilé la fẹ́ lọ máa jálẹ̀kùn, la fẹ́ lọ máa wo àwọn tó wà ń bẹ̀ ni? Ṣúgà dùn púpọ̀. Ṣùgbọ́n béèyàn bá jẹ́ bí ò ṣe yẹ kó ṣe jẹ́, á bá rẹ̀ níbi tí ò yẹ kó ti bá rẹ̀. Ohun gbogbo tó ń dán kọ́ ni wúrà. Ó ṣe pàtàkì ká mọ rírì ohun tí a ní. Tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé ètò ọlọ́jọ́ méjì kalẹ̀ fún National Àdìrẹ́ Festival àkọ́kọ́ irú ẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ A Heritage, A Sustainability, tó wà fún ìgbélárugẹ àti ìṣàfihàn ohun ṣíṣe iyebíye aláìlẹ́gbẹ́ nínú aṣọ àdìrẹ́ wa. National Àdìrẹ́ Festival àkọ́kọ́ irú ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò mú dàgbàsókè bá ètò aṣọ àtàwọn ohun àjogúnbá wa ní Nàìjíríà àti jákèjádò àgbáyé. Friday 15 àti Saturday 16 December 2023 ni yóò wáyé ní
banquet hall June 12 cultural center kútọ̀ Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn láago 10 òwúrọ̀ 10 a.m. daily. bàbá ọjọ́ náà ni Olówu ti Òwu kingdom his royal majesty ọba professor Saka Adélọlá Àdìsá Mátẹ̀mílọ́lá. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 08034720409 tàbí 070389777028. First National Dire Festival wọlé dépò ẹ jẹ́ ká kọ́wọ́ ti our heritage our sustainability. wàhálà tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń kojú nílẹ̀ òkèèrè kì í ṣe kèrémí, kódà ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wá tí wọ́n sì ń tẹ̀ wá láago wípé ojú àwọn rí mọ̀bò. lórí èyí eré wípé àwọn náà fẹ́ lọ jẹ́ èèyàn láyé làwọn náà dẹ̀ ń bá kiri o. ṣebí wọn wà ní pé wọ́n gbéra wọ́n sì rìnrìn àjò ròkè òkun. mo kí yín níbi tẹ́ ẹ ti ń wò wá ní dédé àsìkò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi, Bembeyeke lẹ̀ ń pè mí. lónìí ẹ tún wò lóní Bembeyeke pẹ̀lú mi alàgbà Àbáyọ̀mí Babalọ́lá. mo kí yín sà. mo kí yín atọ́kùn, mo dẹ̀ kí gbogbo àwọn tí wọ́n ń wò wá. tọ́ ẹ ṣeun. àwọn tó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lọ sí ilẹ̀ òkèèrè, àwọn wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń pè, ọ̀pọ̀lọpọ̀ wọn á sẹ̀ndí voice note oríṣiríṣi, ó tiẹ̀ wà lórí WhatsApp mi tí bá ní bẹ̀rẹ̀ sí play ẹ̀ gan ilẹ̀ àsúnbì. wọ́n sọ wípé ìyà táwọn ń jẹ níbẹ̀ yẹn kì í ṣe kèrémí. ẹ̀kan tiẹ̀ bá mi sọ̀rọ̀ láìpẹ́ yìí láti ilẹ̀ Egypt lọ́hùn-ún, ó ní ojú àwọn ń rí o, ta ni ó gbà wọ́n báyìí, kájọ ká gbà wọ́n. bá ní tọ̀ ọ̀rọ̀ lélẹ́yìí, ta ni ká bú, ta ni ká kọ́kọ́ yìn lórí pé wọ́n lọ ìlú òyìnbó. olórin kan gbà kan ó kọrin pé iṣẹ́ ajé sọmọnù bí òkò. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ilẹ̀ òkèrè yìí àti jẹ àti mu lọ́pọ̀lọpọ̀ wọn bá lọ. ó kàn jẹ́ pé nígbà tó ń lọ ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó ṣàtọ́nà bọ́n ṣe lọ wọn ò sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn nígbà tó ń kó wọn lọ. a ti rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ó dọ̀hún tán ló ṣẹ̀ṣẹ̀ wá rí i pé oko ẹrú gbáà ni òun lọ. èmi náà wo fọ́nrán kan nígbà kan tó jẹ́ pé ọmọbìnrin kan ní ìhòòhò ọmọlúàbí náà bọ́ sí, náà da dùbúlẹ̀ kó gbórí sókè báyìí, náà wá ní kó lanu, ọ̀gá ẹ̀ bẹ̀rẹ̀ ó dẹ̀ ń ṣègbọ̀nsẹ̀ sí lẹ́nu ní ìhòòhò ọmọlúàbí. ọ̀pọ̀lọpọ̀ wọn lójú wọn ń rí oríṣiríṣi lọ́hùn tó dẹ̀ jẹ́ pé ìmí ò ní lè délé sọ. kódà gan ìmí nígbà tán bá ń ṣe oríṣiríṣi fún lọ́wọ́ wọ́n á tún gba fọ́nrán ẹ̀ lẹ̀, wọ́n á wá máa sọ fún pé tó o bá fi lè sọ pé o ò ṣiṣẹ́ ìmọ̀ sórí fọ́nrán yìí máa gbé sáyé. á wá dẹrú sí wọn lọ́wọ́, owó tó pa, owó tó fi àtàrà àti gbogbo ẹ̀ tó fi pa, wọ́n á máa gbà lọ́wọ́ ẹ̀, wọ́n á mú lẹ́rú pátápátá. ta la fẹ́ bú? lálàkọ́kọ́ mi ò lè bú ẹni tó lọ tó wáṣẹ́ ajé lọ kó lè dá lòun náà bá kiri. ṣùgbọ́n níbi tá a ti ń wáṣẹ́ ajé kiri náà kí a má kó sọ́wọ́, ká má fetí sí ọ̀rọ̀ dídùn jù. ibi tí àǹtí yẹn tó ti ń ṣiṣẹ́ tó ti wá o, ó ń gbádùn lọ́hùn ni. ó dáa àǹtí, o ò dẹ̀ bẹ́mi náà mọ́mọ́ mi àbúrò ẹ̀ yìí, bá a mú lọ sọ́hùn kóun náà lọ ṣiṣẹ́. a béèrè wò gẹ́gẹ́ bí òbí pé àǹtí yìí iṣẹ́ wo gangan ló ń ṣe níbi tóun náà ti ń bọ̀. torí ẹni tó lọ ìrìn àjò bẹ́ẹ̀ yẹn tó bá máa padà wálé kò ní fẹ́ káwọn aráalé rí i pé ìyà ń jẹ òun lọ́hùn. oríṣiríṣi tó lóyìnbó ń pè ní packaging lòun náà máa ti ṣe sára ẹ̀. ara lè máa kán, ara lè máa ní, ara ẹ̀ lè máa gbóná, ṣùgbọ́n aṣọ ti bo nǹkan mọ́lẹ̀ tá à ní mọ̀. á wá délé, ẹ̀yin tẹ́ ẹ rí tó ṣe packaging yẹn ẹ̀ ní mọ̀ pé nǹkan tán pè ní packaging lẹ̀ ń wò, ẹ rò pé bóyá òun náà dùn ni, ẹ wá mọ́mọ́ tiyín, ẹ̀yin náà ẹni ó dákun bá mú lọ. kódà gan àá tún sanwó fún láti mú ọmọ yẹn lọ. á wá dípò ọmọ dọ̀hún tán wọ́n wá fi wọ́n sóko ẹrú. gẹ́gẹ́ bí èèyàn, gẹ́gẹ́ bí òbí àbí gẹ́gẹ́ bí ọmọ tó ń wáṣẹ́ tó ń wá kó lè dáa kiri, ẹ jẹ́ káwa náà kọ́kọ́ farabalẹ̀. ẹni tá à ń bá lọ, irú èèyàn wo là ń bá lọ, irú iṣẹ́ wo là ń lọ ṣe lọ́hùn. tẹ bá tún wá béèrè lọ́wọ́ àwọn kan, wọ́n á bújọba pé bóyá tí iṣẹ́
bá wà fún gbogbo èèyàn kò ní sí pé àwọn tó ń lọ ilẹ̀ òkèèrè yìí wọ́n máa lọ. Mo gbà ìjọba náà ní ipa tí wọ́n ń bẹ̀, ṣùgbọ́n ìjọba tá à ń sọ inú àwọn wo là ń pè níjọba? Èmi, ẹ̀yin, bọ̀dá mi, àǹtí yín, ọ̀rẹ́ wa, ẹbí wa, gbogbo wa iná ni ó ń jẹ́jọba, tó dẹ̀ jẹ́ pé à ń rí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa lójoojúmọ́. Ní 20 ọdún sẹ́yìn sísìn, amọye ilé iṣẹ́ tó ti palẹ̀ mọ́ yàtọ̀ sí àwọn òfin ìjọba tó ń jẹ́ kí àwọn ilé iṣẹ́ kan palẹ̀ mọ́. A rí àwọn ilé iṣẹ́ tó jẹ́ pé àwọn èèyàn wa náà ló jẹ́run. Irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ tó tilẹ̀kùn tó palẹ̀ mọ́, ẹ wo iye àwọn èèyàn tó máa dà sílẹ̀, àwọn náà ṣàdẹ̀ jẹun. A lè bújọba, àwa èèyàn náà ta jẹ́ àwa tá à ń tẹ̀lé wọn náà, àwa náà ní ipa tiwa láti kó. Ìjọba tó bá dẹ̀ ń wọlé, mo ṣàkíyèsí pé gbogbo ìjọba tó bá fẹ́ wọlé àbí gbogbo àwọn tó ń sapá pé wọ́n fẹ́ lọ sínú ìjọba, ara nǹkan tán fi máa ń ṣèpolongo òbò ni pé a máa pèsè iṣẹ́, a máa pèsè iṣẹ́, a máa pèsè iṣẹ́. Iṣẹ́ mélòó níjọba ń pèsè? Ọ̀rẹ́ mi, ìwọ náà lè máa gba dọ́là, kì í ṣe sogúndogójì o, tí wọ́n ń pè ní Ponzi scheme tàbí pyramid scheme. Báwo ló ṣe ṣe? Lákọ̀ọ́kọ́, digistem affiliate marketing ni, tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. Kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa, contact Foltimi affiliate on WhatsApp at +234 818 241 5609, Facebook at Foltimi affiliate marketing, Twitter at Omofolasade Anike, email at omofola012@gmail.com, wami at https://walink-u7e2e. Ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? Ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. Affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. Pẹ̀lú àǹfààní ńlá yìí, má gọ ara rẹ o. Click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. Àwọn míì dẹ̀ máa sọ fún yín pé ìjọba gan kọ́ ló máa pèsè iṣẹ́. Nǹkan tíjọba ní láti ṣe ni pé kó jẹ́ kí agbègbè, kí ìdẹ̀ra wà ní agbègbè, ètò ààbò tó péye wà, àwọn ohun amáyédẹrùn wà, ètò pé à ń gbowó orí tí ò ní ní ilé iṣẹ́ lára ó wà. Eléyìí á fún àwọn èèyàn láyè láti dá iṣẹ́ lẹ̀. Eléyìí á fún àwọn aráàta láyè láti wá dá iṣẹ́ sílẹ̀. Tẹ́lẹ̀ ìbá ń ṣẹlẹ̀, ìjọba á gba owó orí wọlé, owó á wọlé sọ́dọ̀ ìjọba. Àwọn aráàlú náà wọ́n á rí ibi ti ṣiṣẹ́. Ó jọ máa ṣàǹfààní fún gbogbo wa ni. Ó ní mo ṣe sọ pé kò ń ṣèjọba nìkan la máa bú. Ìjọba nípa tiẹ̀, àwa aráàlú náà nípa tiwa tá a ní láti kó. Mo bá wọn tí wọ́n bọ́ sínú ìjàmbá báyìí, mo bá wọn kẹ́dùn púpọ̀ púpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àti jẹ àti mu ló sún wọn síbẹ̀. A dẹ̀ ń sọ̀rọ̀ pé lẹ́ òkèèrè ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wa yìí, nílé ó ń ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá rí bẹ́lòmíì bọ́n ṣe máa ṣe sí àwọn tán pè ní ọmọ ọ̀dọ̀, ara ta olúwẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ. So ẹni tó lè máa ṣe àwọn aráàlú ẹ̀ bẹ́ẹ̀, ẹ ronú tó bá jẹ́ pé ilẹ̀ òkèèrè ló wà, á ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìkà kò ní àwọ̀, ìkà kò ní èdè, ìkà kò ń ṣe ọkùnrin àbí obìnrin. Ìwà ọwọ́ oníkálùkù ni, kò ń ṣe pé àwọn ẹ̀yà kan ló níkànú, àwọn èdè kan ni wọ́n burú, àbí àwọn aráàlú kan níwà wọn dáa. Oníkálùkù individually ló ní ìka tiẹ̀ lọ́wọ́. Ẹ jẹ́ ká wá wò ó pé ṣé tán bá ṣerú eléyìí sí mi, báwo ló ṣe máa rí lára mi? Ká má ṣe sẹ́lòmíì. Ẹ̀yà kọ́, àwọ̀ ara kọ́, ìwà tó wà nínú oníkálùkù ni. Ó dáa, àwọn kan wá sọ wípé irú àwọn tí àwọn lọ, torí lára àwọn kan tí a jọ sọ̀rọ̀, wọ́n ní wọ́n dánu fáwọn jù ní, pé kódà àwọn náà máa ń ro àròjinlẹ̀ káwọn tó gbégbèsè o, ṣùgbọ́n wọ́n ti dánu. Ìgbà táwọn dọ̀hún tán làwọn wá rí i pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé àwọn kan ń dánu fún òun?
tí ò fi ní bọ́ sọ́wọ́. Ṣe rí ẹni tí ò bá ṣe ni rí àìsàn pé ó tún dé. Èmi fúnra mi ò bọ́ sí wọn lọ́wọ́ rí. Ṣùgbọ́n ṣe rí tí ìlù tó bá ti ń dún ládójù ó fẹ́ ya ni. Tí àwọn èèyàn bá gbé nǹkan lẹ̀ tó ń dánnu mọ́ tí dídánnu mọ́ yẹn tó bá ti ń dùn jù ó gba pé kéèyàn fura. Ó gba pé kéèyàn fura. Tọmọ yín bá débẹ̀ ẹ wò ó láàrin oṣù 6 ẹ ṣì mọ̀ lóòótọ́ wọ́n máa ń ṣì wọ́n mọ̀ o torí ìyà tán máa jẹ wọ́n á ṣì wọ́n mọ̀. Ṣùgbọ́n èmi bí mo ṣe wà yìí láàrin oṣù 2 ó níye tí mò ń rí ṣé ẹ dúró náà ṣé ìlú ibi tán ń lọ yẹn ṣé wọ́n ń da owó lẹ̀ ń bẹ̀ pé kóníkálukú wa máa ṣá ni. Àwa náà ń rí fọ́nrán lágbàáyé lẹ́nìí kò sí orílẹ̀-èdè náà tí ò máa kojú nǹkan kan àbí míì lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé. Ṣùgbọ́n kéèyàn kan wá dé kó wá sọ pé tí n bá mọ́mọ́ yìí lọ láàrin oṣù 2 ó ti bẹ̀rẹ̀ sí ní fi dọ́là ńlá ó ti bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́. Ẹ jẹ́ ká wò kò ń ṣe àǹtí yẹn nìkan àbí bọ̀dá yẹn tó ń sọ̀rọ̀ kò ń ṣàwọn nìkan náà lọ ìlú òyìnbó tá à ń sọ yìí. Àwọn míì náà lọ tá a dẹ̀ lè béèrè káàkiri. Lóòótọ́ ẹni máa bọ́ sọ́wọ́ ẹlòmíì bọ́n ọ̀dọ́nu fún gan òun ló máa bẹ ẹni tó máa fìyà jẹ pé ẹ ṣáà máa mú mi lọ tí n bá dọ̀hún iṣẹ́ yòówù kẹ́ fún mi ṣe máa ṣe. A wá dọ̀hún wọ́n wá gbéṣẹ́ tó kọjá ẹ̀mí ẹ̀ fún a wá máa sọ pé wọ́n fìyà jẹ òun ni mo ṣe sọ pé ká farabalẹ̀ gbogbo ohun tó ń dán kọ́ ni wúrà. Àwọn tó ti wà nírú ipò báyìí tí wọ́n ti wà lọ́hùn tí nira ẹ̀ ti dé kí nìkan ṣe láti jàjàbọ́. Nǹkan tán fẹ́ ṣe láti jàjàbọ́ àfi kí kọ́lọ́run lọ́wọ́ sọ̀rọ̀ wọn fúnra wọn. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ṣe rí àwọn tó mú wọn lẹ́rù yìí gan wọn ń fún wọn láyè láti ẹ̀ ti ráyè bá ẹlòmíì sọ̀rọ̀ débi pé àwọn èèyàn máa mọ nǹkan tí ojú wọn ń rí. Nígbà kan ẹni tó jẹ́ alákòóso lórí ọ̀rọ̀ àwọn èèyàn wa tán wà nílẹ̀ òkèèrè ìyẹn arábìnrin Àbíkẹ́ Dábírí Ẹrẹwà ó ń sọ pé gbogbo ọmọ Nàìjíríà tán bá ń fìyà jẹ lókè òkun kán jẹ́ káwọn mọ̀. Ṣé ẹni tí wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ tí ò ráyè báyàn sọ̀rọ̀ tí ò ṣe báwo níjọba ṣe fẹ́ gbọ́ sí? Àfi ká kún fàdúrà àwọn kọ̀ọ̀kan tí orí bá dẹ̀ kó yọ láti láǹfààní láti gbé jáde kán tètè gbé jáde. Tán bá dẹ̀ ti máa gbé jáde kán máa gbé jáde ní gbé jáde pé àwọn èèyàn máa ti lè trace ibi tí wọ́n wà. Ẹlòmíì á kàn rí fídíò ẹ̀ ni ó ń jìyà nínú ilé kan. Ilé wo náà mọ̀ tó ti ń jìyà. Tán bá sọ pé lórílẹ̀‐èdè Egypt ò ń ṣèlú kékeré. Tán bá sọ pé Cairo ò ń ṣèlú kékeré. Tán bá sọ pé ìlú Abẹ́òkúta ò ń ṣèlú kékeré. Tán bá sọ pé Ṣàpọ́n lábẹ́òkúta Ṣàpọ́n ò ń ṣe bí kékeré. Ilé mélòó ló wà ní Ṣàpọ́n? Ṣé gbogbo ilé la fẹ́ lọ máa jálẹ̀kùn la fẹ́ lọ máa wo àwọn tó wà ń bẹ̀ ni? Ó ṣòro díẹ̀. Àdúrà pé kọ́lọ́run kó wọn yọ náà la máa gbà táwọn mọ̀lẹ́bí wọn náà dẹ̀ máa gbà. Àìmọye ọmọ tó ti lọ tó jẹ́ pé ọdún 5 ọdún 10 àwọn òbí wọn ò gbúrò wọn mọ́ wọn ò mọ̀ bóyá wọ́n ṣì wà láyé ni àbọ̀n tiẹ̀ ti kú wọn ò mọ̀. Àdúrà náà máa fi ràn wọ́n lọ́wọ́ pé kọ́lọ́run kó wọn yọ nínú ìtànkòsí. Ẹ ṣeun alàgbà Àbáyọ̀mí Babalọ́lá ẹ bá fi ọ̀rọ̀ àmọ̀ràn síta ní ṣókí. Nǹkan tí màá gbà àwọn èèyàn wa ni pé ká ṣọ́ṣe ká wò dáadáa. Olóyìnbó máa ń sọ nǹkan kan pé wólẹ̀wò kó tó bẹ́. Ohun gbogbo tó ń dán gbogbo ẹ̀ náà kọ́ ni wúrà. Gbogbo à ń gbádùn ìgbádùn ẹlòmíì ìrora ọjọ́ iwájú ni. Ṣúgà dùn púpọ̀ ṣùgbọ́n béèyàn bá jẹ bí ò ṣe yẹ kó ṣe jẹ á bá rẹ̀ níbi tí ò yẹ kó ti bá rẹ̀. Ohun gbogbo tó ń dán kọ́ ni wúrà. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rèé o ẹ bá a lọ sí comment section ẹ jẹ́ àjọ pàdé ńbẹ̀ ẹ subscribe tẹ́ ẹ bá ti subscribe sí Bembeyeke TV ẹ tẹ notification bell yẹn ẹ tẹ option all ní gbogbo ìgbà tá a bá ti ń mẹ́tò wá ẹ sì láǹfààní àti máa rí ẹ pín fáwọn ẹlòmíì lóní Bembeyeke Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi ẹ máa share ẹ lóní
Bembeyeke. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Flash Express Logistics Services on 0906-727-0530 and 0805-467-5088. Flash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì Eleyii ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì Eleyii ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran, ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì Eleyii ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Sọpọ̀ jùlọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì Eleyii ládùn jù, Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.